ọmọ Yorùbá títí ìwòye láyé tá à ń sọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn Fúlàní olórí burúkú yìí wọ́n tún ti kọlu gọ́vnà Ṣèyí Mákindé ṣé àsọ wọ́n tún ti kọlu gọ́vnà Ṣèyí Mákindé báyìí tó bá dàbí rọ́ màá fi evidence wọ̀nyí ibi tí mo wà yìí gbogbo àwọn nǹkan tá ti rí tipẹ́ tí bàbá wa olóyè Sunday Igboho ti rí tí wọ́n pariwo síta tí bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè gbogbo ohun táwọn bàbá yìí rí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kóníkálùkù máa bá tiẹ̀ lọ tí àwọn àgbààgbà kọ̀ọ̀kan tó àkàwọn àgbààgbà ríjẹ nídìí màdàrú tí wọ́n yarí tọ́fà kékọ́rí pé àfi kí Fúlàní pa wá tán wọ́n ní wọ́n ti sanwó ẹ̀mí wa fáwọn ọba kọ̀ọ̀kan ṣé kò ti wá rí bẹ́ẹ̀ báyìí tí ìwòye sì là ń sọ lánàá wọn kódà ó ti kan Ṣèyí Mákindé báyìí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé kan Ṣèyí Mákindé là gbọ́ ẹ̀ lè gbọ́ lórí pépà mo ní ayọ̀ láti fún yín ní evidence mo máa play nǹkan bíi mẹ́rin tẹ́ máa fi mọ̀ pé lóòótọ́ ó ti kan gọ́vnà Ṣèyí Mákindé ọ̀rọ̀ mẹ́rin péré ni mo mú wá tí mo fẹ́ wá sọ fún wa láàárọ̀ yìí ó dẹ̀ máa da tí gbogbo ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ ní èèyàn ní Ọ̀yọ́ state ẹ tètè bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn yín báyìí torí àwọn Fúlàní wọ́n ti ṣeré fún wọn gidi gan bẹ́ẹ̀ ni mo sọ fún yín màá play evidence fún yín tẹ́ máa rí tí ìwòye ṣe la rí yíta ń sọ Ọ̀yọ́ state gan gbóná ó ń gbóná gidi bẹ́ẹ̀ ni mo sọ fún yín gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kí ló ń ṣẹlẹ̀ bàbá wa gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kí ló ń ṣẹlẹ̀ abiyamọ la mọ̀ yín sí àwámọ̀pá abiyamọ nìyí ẹ kì í fọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ṣeré kí ló wá ṣẹlẹ̀ torí mo rántí dáadáa wípé ẹ kì í fi ọ̀rọ̀ Yorùbá ṣeré kí ló wá ṣẹlẹ̀ àwọn ti pé nígbàtí bàbá wa olóyè Sunday Igboho tó kọ́kọ́ jáde gómìnà fún ara wọn kọ̀ǹfàmù ẹ̀ pé táwọn bá lè rí èèyàn bíi olóyè Sunday Igboho kó wá rán àwọn lọ́wọ́ l'Ogun State inú yín máa dùn kí ló wá ṣẹlẹ̀ báyìí bàbá bóyá ìtì gbọ́ sí kan tó ṣẹlẹ̀ ń wòye ẹ̀yin ní kọ́kọ́ ó ti kan gómìnà Ṣèyí Mákindé náà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí màá play evidence tó tí ó so nǹkan méjèèjì papọ̀ ọmọ Yorùbá ogun ti dé ọmọ akíkanjú ìjà ti dé ọmọdé ogun ti dé à ń sọ fún yín mo sọ àwọn ọ̀rọ̀ kan níbi àbí 3-4 months ago ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé prógámù mi dáadáa mo sì máa play information yẹn fún yín o mo fi ọlọ́gbọ́ra fún yín máa play evidence fún yín tẹ́ fi máa mọ̀ pé yes tó bá tún kúrò lọ́yọ̀ọ́ sí wọ́n á tún bọ́ sọ́ṣun tó bá kúrò lọ́ṣun wọ́n á bọ́ sí Èkìtì from Èkìtì Ondo from Ondo Èkó from Èkó Kogi Kwara á wá di pé wọ́n á neutralize everybody ẹ jẹ́ ká tètè fi mọ̀ lórí Ògùn àtọ̀yọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ alágbára ilẹ̀ Yorùbá ẹ dìde ní wàrà ṣàṣà ẹ dìde kẹ́kọ́ bíríkótó kẹ́kọ́ bíríkótó èyí tó tiẹ̀ fẹ́ ṣe mí bákan jù ní tó jẹ́ ìlú Ìwòye ìlú tí ó ti provide odindi Ààrẹ Ọ̀nà Kakanfò méjì ìlú tó wà wájú wọn náà ó ti provide Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ohun tá à ń sọ yìí nísìn àìtí rí kí bàbá wa Ààrẹ Gani Adams kọ́ sọ kankan nípa ẹ̀ àìtí rí kan sọ àìtí rí alágbára lẹ́kùn Yorùbá kankan kó jáde sọ̀rọ̀ tábà wá yin Chief Sunday Igboho ẹ̀yin kọ́ a máa sọ pé wọ́n yìn wọ́n tábà ń pọ́n wọn lé tá à ń pàtàkì wọn ẹni àti ń pọ́n wọn léjò àfẹsọ̀ wọn dọ́lọ́run ó yẹ wò kan tó ṣẹlẹ̀ nísìnyí the same Ìwòye yìí area bẹ̀ ní Chief Sunday Igboho wá ní ẹnìjọ́ mẹ́ta yìí
káwa tó débẹ̀ wọ́n ti jẹ́ nìkan gbé ta gbọ́ pé wọ́n ti gba bóyá bíi 400,000 lọ́wọ́ ẹ̀. Wọ́n gbọ́ pé Ìgbòho wọnú ìlú, ọ̀sáré tẹ̀sẹ̀ wọn kọ́ pàpọ̀ wọn, wọ́n fi ẹni yẹn sílẹ̀ lẹ́ni táwọn èèyàn ẹ̀ ti ń bẹ̀bẹ̀ láti tọ́tí gbègbèsè oríṣiríṣi tí wọ́n gbà. A sọ fún yín, ẹni tó lòun bá rán ló rán, ẹni tó lòun ò bá rán kò rán ni. Now about 4 months ago, mò ń ṣe àwọn àlàyé kan fún wa, ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá ẹ rò pé alásọdùn ni Masbi, ó ti máa ń rojọ́ jù, ó máa ń ṣe kinní kan jù. Èèyàn lè wà láyé yìí kó má ní kankan lára. Ẹ gbà mí bí mo ṣe rí, ẹ gbà mí bí mo ṣe rí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, Ọ̀yọ́ state ń gbóná, Ògùn state ń gbóná, Ògùn state ń gbóná jọjọin, ó ń gbóná. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Àwọn Fúlàní, ẹni tó jẹ́ olórí ọdẹ ìlú Ìwòyè, ọmọ ẹ̀, àwọn Fúlàní wọ́n pa ní ìfọ̀nà ìfọ̀ṣù. Kí láriwo tí bàbá wa Chief Sunday Igboho ti ń pa látijọ́ yìí? Wọ́n ní kí gbogbo àwọn lọ́dẹ, gbogbo àwọn local securities kí wọ́n come together, kó ṣe ra wọn lóṣùṣù ọ̀wọ̀. Irú nǹkan tó ṣẹlẹ̀ ní Ìgàngán, Ìbàràpá, àwọn náà lè ṣe, ṣùgbọ́n ní kálukú ń ṣe kò kàn mí ló fi débi tó dé. Mo yìn gbogbo àwọn bàbá wa tí wọ́n ti dìde, tí wọ́n ti lọ bẹ̀. Mo yìn wọ́n dáadáa, torí akọni ọkùnrin ni wọ́n. Nísìnyí báyìí gbogbo ọmọ Yorùbá ti ń pariwo, ẹ bá wa pe olóyè, kí olóyè ṣàánú wa, kólóyè ṣe gbá, kólóyè ṣàwo. Ẹ ti gbàgbé kólóyè náà ní ẹbí tiwọn ni. Bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ṣé bàbá gbọ́dọ̀ dá sí kí bẹ́ẹ̀ má dà pẹ́m? But ọ̀tẹ̀ ti pọ̀ jù fáwọn ọmọ Yorùbá. Tabarẹ́ni tó ń ṣe nǹkan tó dáa, tó yẹ ká gbárùkù tì, a ò ní gbárùkù tì, a máa ṣe àbòsí ẹ̀ ni. A máa ṣe àbòsí ẹ̀ ni. Bàbá wa Dàpọ̀ Abíọ́dún, a mọ̀ pé abiyamọ ni yín. Bàbá wa Engineer His Excellency Olúṣèyí Mákindé, à ń fi àsìkò yìí pé yìí, ṣẹ́yìn náà ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Makọ lóye ń kàn, ó ti kàn yín náà báyìí nísìn. Torí ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín, àwọn Fúlàní tẹ́ rí kò kí ń ṣàwọn aráàlú ló fẹ́ bá jà. Wọ́n ń fi àwọn aráàlú clear ọ̀nà láti débi tẹ́yìn gómìnà fẹ́ wà ní, àtàwọn lọ́balọ́ba. Àti bí ọ̀sẹ̀ méjì ni wọ́n ti àtàkì Ìwòyè, tó ń pariwo ẹ̀ lórí afẹ́fẹ́ tí gbogbo ayé ń gbọ́, that everybody is raising their voice, nobody say anything. Ó ti kan ọmọ Olúọdẹ báyìí nísìn. Nígbà tí wọ́n ṣe tó máa ṣe ní Ògùn state, wọ́n tún kọjá sí Ọ̀yọ́ state. Tẹ́ bá rántí, kó tó di pé wọ́n ṣe protest, ọ̀pọ̀lọpọ̀ wa àtakò, àdẹ̀ support ẹ̀, torí pé àwa mọ ohun tó fẹ́ ṣe ni. Àwa mọ̀ pé àwọn Fúlàní ló wà lábẹ́ protest yẹn, wọ́n fẹ́ fi kógun jalè Yorùbá ni. Kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba Dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tá bá rí nǹkan ní arírin, ẹmu ẹkì ẹran bí ọ̀rẹ́ pọ̀. General actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà, àti àtẹ̀gàn àti tí ò ń ṣẹ̀gàn, jagunjagun yàtọ̀ sólúọdẹ. Gbogbo ayé ló ń pariwo Ìgbòho sìn, gbogbo àgbáyé ló ń pariwo olóyè Sunday Igboho nísìkọ́ gbà wọ́n fún àwọn ìlú tó wà under attack. Everybody ò pe ẹlòmíì, a ti pe Ààrẹ Ọ̀nà Kakanfò, a ti pariwo orúkọ wọn, ò ń dá wa lò. Then everybody ti overlook ẹ̀.
ṣe ti wá rí nísì pé ogun ti wọlé Yorùbá báyìí, kò sí àní-àní níbẹ̀. Mo sọ kọ́kọ́ fún about 4 months ago kí má gbàgbé, mo ní oríṣiríṣi ogun ló wà. Ogun gbogbogbò wà, ogun gbogbo àgbáyé wà, ogun abẹ́lé wà, ogun ìlú wà, oríṣiríṣi ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ogun tí wọ́n ń bá wa jà nísìnyí ethnic cleansing ni, ogun tó fẹ́ fi pa gbogbo wọn Yorùbá rẹ́ ni. Ẹ̀yin bàbá wa dẹ̀ lajú ẹ̀ ń wò ìyí tó jẹ́ kí ẹ tara ṣàṣà. Fúlàní lásán ọwọ́ ń fìwà sọ́tún, wọ́n ń fìwà sósì. Fúlàní tó jẹ́ pé ìmí inú wọn tó bá gbá etí èèyàn lẹ́gbẹ̀ẹ́ á fẹ́ lè wọlẹ̀ lọ́wọ́ ń dún mọ̀wúrú mọ́ wa. Mọ̀ pé ogun ni wọ́n ń jà yìí ni. Ṣó dìgbà tó bá ń lọ ṣe àdó olóró, ṣó dìgbà tó bá pa everybody at once, díẹ̀díẹ̀ ni ẹ̀mí ti sùn bẹ́ẹ̀ yẹn. Èèyàn ti kú níwòyè, èèyàn ti kú, ọmọ Olúọdẹ gangan òun ló pa. Tẹ́bádẹ̀ wò dáadáa ẹ rí pé ẹ tí gbọ́ lórí newspaper kankan, ẹ lè gbọ́. But tó bá jẹ́ pé Fúlàní ló kú, gbogbo pépà àti gbé. À ń sọ fún ẹ̀yin àgbààgbà wa, ẹ̀yin àgbààgbà tó bá jẹ́ wípé torí ìkọ̀kan tẹ̀tọ̀wọ́ bọ̀ àbí ìkọ̀kan tí ẹ ti ṣe ní ò jẹ́ kẹ́ lè sọ̀rọ̀, ẹ divide ara yín from that thing. A ò mẹ́ni tó máa kàn, Olúọdẹ ò mọ̀ kó máa kàn ọmọ àwọn. Olúọdẹ wọn ò mọ̀ kó máa kàn ọmọ àwọn. Mo máa play àwọn audio kan pẹ̀lú àwọn fídíò kan fún yín tí ẹ máa gbọ́. Àwọn ẹ̀yin gómìnà ló ń bá jà, ẹ̀yin gómìnà ló ń bá jà, ẹ̀yin ló kọjú ogun sí torí pé wọ́n mọ̀ pé ẹ̀yin ni chief security state yín. Àwọn Fúlàní a sọ fún yín nígbà protest, a ní pé wọ́n fẹ́ jẹ́ ká rọ́ lọ síta, wọ́n á wá rọ́ wọlé. Ẹni tó ń fún gbogbo wọn ní pressure ni bàbá wa Olóyè Sunday Igboho. But nǹkan tí wọ́n rò kọ́ lọ bá, wọ́n ti rò pé bóyá olóyè máa support protest yẹn. Pàkúté tí wọ́n dẹ fún bàbá wọn láì ṣe bàbá tiwa ó pọ̀ bàjẹ́. Ọlọ́run ló yọ bàbá wa Olóyè Sunday Igboho ní ohun tí wọ́n plan fún wọn. Tó bá yẹ kó jáde fún protest, a lè máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Ẹja dọ̀dọ̀ bàbá Máyégún. Olúsadé ní pẹ́ẹ́n abawọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí Olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yín ọ̀tá rẹ ló kọ lọ́wọ́. káàbọ̀ yìí kẹ́kàbọ̀ padà yìí ènìyàn wa bàbá Máyégún wọ́n jẹ́ ògbólógbò babaláwo tó gbọ́fá ó fẹ́ dira ni kò wojú Ọlọ́run fọmọ ni ó fẹ́ gbàwé ìgbélù ni ó fẹ́ dira pé tẹ́nìtì bá ṣẹlẹ̀ kó lọ tán kó ṣẹlẹ̀ kó kúrò ńbẹ̀ kó ṣẹlẹ̀ kó lọ tán kó dé oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ẹ kọ́ńtàtì bàbá Máyégún àsìkò táwa yìí ìwọ tó bá wà nílẹ̀ Yorùbá tó bá dira ikú ti pa ẹ́ torí àwọn Fúlàní àjẹ́ndà wọ́n sì ń fọ́lò ẹ̀. òun ẹ máa ń sọ fún yín wípé ẹ jẹ́ ká fi bàbá wa Olóyè Sunday Igboho sílẹ̀ kó máa rìnrìn àjò ìbọn lòun ṣe ń darí wọn àti bàbá wa merited professor Adébánjí Akíntóyè. Ọdún mélòó ló kù tí bàbá yẹn fi 100 bàbá ìdẹ́tù sì ń jà takuntakun pé sẹ́ ogun ò gbọ́dọ̀ kólẹ̀ Yorùbá
wípé wọn ò gbọdọ̀ pa àwa ọmọ Yorùbá tán. Bàbá yìí fi gbogbo ìgbà pariwo kàkà kí gbogbo àwọn àgbààgbà wa sọ̀pọ̀tì wọn, péréje díẹ̀ ló sọ̀pọ̀tì kan tí bàbá yẹn ṣe, torí pé wọ́n rí bàbá yẹn bí threat. Ẹ wò àwọn Afẹ́nifẹ́re náà, ẹ wò ọwọ́ tó ń yọ, mọyì ọmọ Yorùbá tí wọ́n ti pa. Ó díẹ̀ mélòó táwọn Afẹ́nifẹ́re jáde tó wá sọ̀rọ̀ nípa báwọn wèrè ṣe ń pa wá lẹ̀ Yorùbá, kàkà kí wọ́n sọ nǹkan míì ni wọ́n máa sọ, ohun tí ò tiẹ̀ jọra wọn rárá àti rárá ni wọ́n ń sọ. Ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀yin ni Afẹ́nifẹ́re, ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀yin ni bàbá wa lẹ̀ Yorùbá. Ǹjẹ́ ẹ wá bàbá sí wa? Ẹ wá bàbá sí wa, ẹ fà wá mọ́ra. Kàkà bẹ́ẹ̀ ń ṣe lẹ́tún rí wa bí threat. Kí lẹ fẹ́ láyé tọ́lọ́run ètí ṣe fún gbogbo ẹ̀yin àgbààgbà yìí? Èwo nu yín ni Ọlọ́run ètí ṣe fún? Ọ̀pọ̀lọpọ̀ yín kẹ má ṣiṣẹ́ mọ́ tẹ fi máa kú. ń tẹ̀yìn àtàwọn ọmọ yín tó máa jẹ́ ti wà lẹ̀. Ẹ ṣe dúró sórí yẹn kẹ fi àsìkò tó kù tọ́lọ́run fún yín kẹ fi ṣe tilẹ̀ Yorùbá. A yan ẹ̀yin aṣíwájú láti jẹ́ aṣojú wa ni. Ṣé ìwà aṣíwájú tẹ fẹ́ jẹ́ fún wa rèé? Ṣé kó máa pa wá ṣóhun lẹ fẹ́? Bó ṣe ń pa wá tó ń pa wá ọmọ Yorùbá on a daily basis. Ẹ kò imagine tí bàbá wa olóyè Sunday Igboho tí irú wọn ò bá sí nínú múfúmẹ́ǹtì, kí là bá máa sọ? Kí là bá máa sọ? Àwọn Fúlàní á wọlé wọ́n á pa àwọn èèyàn. Tó bá di pé àwọn tó pa, kí àwọn tí wọ́n jẹ́ local securities tó bá di kó ṣiṣẹ́ wọn, ẹ kó sójà wá bẹ́ẹ̀. It's not done that way. Òun la ṣe sọ pé kí ìjọba fún wa ní state police. State police la fẹ́, torí pé àwọn àmì tí wọ́n wà yìí nísìn, ẹ fẹ́ sọ fún mi pé wọ́n fẹ́ ṣe anything outside their command. Àṣẹ tọ̀gá wọn bá fún wọn látòkè, òun ló máa tẹ̀lé. Àwọn ọ̀gá wọn tí wọ́n dẹ̀ ń fún wọn ní structure yẹn náà kò ń ṣe pé kóhùn àwọn náà kọ́ bá wọn lórí burúkú ìjà, bí kò ń ṣe pé àwọn kàbá kan ló máa dúró èṣù pẹ́ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. Wọ́n á ní wọn gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. Tó bá dẹ̀ nìkan máa fọwọ́ kàn wọ́n, wọn tó bẹ́ẹ̀ kọ́ fọwọ́ kàn wọ́n. Aṣọ abọ́ lọ́rùn wọn. Ohun táwa dẹ̀ ń rí, information táwa ń receive ni wípé tá à ń rí káàkiri lórí social media ni wípé àwọn Fúlàní wọ́n plan nǹkan ńlá kan tó máa lágbára, tó máa fi ilẹ̀ Yorùbá, tó máa mì ilẹ̀ Yorùbá. Wọ́n plan yẹn, à ń gbọ́ káàkiri lórí social media. Kódà Ààrẹ Laji Abbas ti sọ mọ́rọ̀ rí. Ẹ̀yin gómìnà wa ẹ̀dẹ̀ káwọ́ gbéra. Ṣó dìgbà tí gbogbo ẹ̀ bá búyẹ́kẹ́ tán kẹ́ tó dìde? Ẹ mọ̀ pé ẹ̀yin gangan ló ń bájà. Ẹ̀yin ni bàbá àwa ọmọ Yorùbá. Ẹ má wá hùwà bàbá abímọ má tọ́, ẹ má hùwà ẹ̀. Tẹ́ bá wò dáadáa, gbogbo ilẹ̀ Yorùbá ló respect Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún àti bàbá wa Ẹnjìnìà Olúṣèyí Mákindé. Wọ́n respect wọn, èmi gan respect wọn, bọ́mí ìbẹ̀rù wọn. I respect them a lot. Torí pé wọ́n ń ṣe àwọn nǹkan kan tó ń wú mi lórí. Ẹ wo ìṣẹ̀ṣe dè tá à ń ṣe lé ní ìsìn, wọ́n ti sign ẹ̀ ní Ogun State. Ẹ má jẹ́ kó pa wá tán. Ẹ̀yin gómìnà ni wọ́n kọjú ìjà sí, kò ń ṣàwa ọmọ Yorùbá, kò ń ṣàwa. Ó lè dá wa lọ pa, ṣùgbọ́n ẹ̀yin ló ń sọ fún pé ẹ̀ jẹ́ nǹkan kan, ẹ̀yin ló ń sọ fún pé ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀, ẹ̀yin ló ń sọ fún pé ẹ̀ wà capable. Orílẹ̀-èdè mélòó nìkan tó ń ṣẹlẹ̀ yìí ti ń ṣẹlẹ̀? Ẹ sọ ká gbọ́. Àwọn tó bá tún fẹ́ kọ̀yà fáwọn èèyàn wa, ìjọba tún máa da sójà síbẹ̀ kó má bàa rí nǹkan tó fẹ́ ṣe yẹn ṣe, kó má bàa lé àwọn Fúlàní yìí. Tó bá jẹ́ àwọn ọmọ tí yín ni wọ́n ń pa, ṣe máa stop wọn. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká wo orí dáadáa. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká wo orí dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè tó bá ilé já, tó bá já pẹ́rẹ́, àtàbó nílé, àtàbó lóde. Àwọn tí wọ́n wá sí ìlú yẹn lánàá,
tí wọ́n wá pa ọmọ olúọdẹ Fúlàní ni wọ́n tẹ́ bá rí AK-47 tó kó dání ẹ̀rọ Ọlọ́run bá mi bí wọ́n ṣe ròyìn ẹ̀ tẹ́ bá rádùúgbò tó náà kó wọlé ìjọba wá sọ pé kí àwọn local security kí wọ́n máa gbé one rounds kọ́ máa gbé bọ̀n ọdẹ tẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ń lọ nílùú ó wà ní constitution Nàìjíríà péyàn lẹ́tọ́ àti defend ra ẹ̀ a sọ pé káwọn civilian gbébọn àwọn tó jẹ́ local securities kí ló stop wọn láti má gbé AK-47 ṣé ìjọba ò lówó tó máa fi rà fún wọn ni what is stopping them ìbọn tó ní kálukú wọn bá mọ̀ lò tó bá fẹ́ máa lò ló jẹ́ kí ìjọba máa fáwọn local securities tó ráwọn gangan ló ń ṣiṣẹ́ ó yá náà à ń gbọ́ formation sí pé wọ́n ti kó sójà lọ sí ìlú Ìwòye wọ́n ti kó sójà síbẹ̀ bám and bí wọ́n dẹ̀ ṣe máa always ṣe nìyẹn táwọn Fúlàní bá ti pààyàn bì kan báyìí tó bá di pé àwọn bí Àgbẹ̀kọ̀yà bí hunter bí àwọn vigilante nǹkan tó bá fẹ́ kán lùgbó wọ́n á da sójà síbẹ̀ bàbá wa gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ọmọọba abẹ̀yìn ẹ bá wa ṣe nǹkan sọ̀rọ̀ yìí mi ìgbàgbé ọ́díò tí mo ní mo fẹ́ play mo sì máa play ẹ̀ fún yín now ẹja dé ẹ̀ka ìpolówó. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì aṣaralóore tó jẹ́ wípé ẹni tó bá lò bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré ni o máa ń tètè dàtọ̀wọ́ ẹ lẹ̀ ni o fẹ́ pẹ́ lórí ẹ̀ o fẹ́ àdódùn prostate cancer liver problem kidney problem arthritis ọmọbìnrin kò ń wojú anything pé láàólà bitter tea fóònù nọ́mbà wọn ni wọ́n ti ṣó kọjá yẹn now ẹ wá bá mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ mo fẹ́ àwọn ọ́díò kan wá tí mo fẹ́ play nísìn ó dá mi lójú pé ọ́díò yìí ẹ̀ tí gbọ́ lẹ́nu rẹ̀ gbogbo ẹnu ni mo fi ń sọ ẹ lè ti gbọ́ tí wòye eléyìí orí rédíò ni wọ́n ti sọ now listen to it èmi máa bí mi ò kí ń rà tí ó lọ mọ́nú náà pé ẹ dàgbọ́ ẹ bá wa share kó lọ viral dáadáa torí the purpose of playing this audio is for you to go viral. ẹ ń bá yẹ gbogbo àwọn àbá àtòyókò sí àtòkò yòókù wá sí ní tẹ́lẹ̀ ní wá rán àwa wá láti wá sàlàyé gbogbo onípẹ̀tọ̀ ó ti dúdú ẹ̀ báyìí o wọ́n sì láwọn tí ń pariwo fún ìjọba náà ìjọba ọ̀yà sọ̀rọ̀ yìí ẹnìkan ti ń bẹ ní sáyidì gbóná ń bẹ yẹn ìbọn ní ẹsẹ̀ lọ́ọ́ fi ká mọ́lé wọ́n yìnbọn sí ẹsẹ̀ rẹ̀ méjì wọ́n ti bàjẹ́ wọ́n ti pẹ́sẹ̀ méjèèjì jẹ́ ṣé wọ́n ti wá gbé ẹsẹ̀ rẹ̀ tọ́ àti ìmọ̀ ọlọ́mọba ní kó yé ọlọ́mọba gbàdúrà rẹ̀ ni àwọn míì wọ́n jí wọn gbé ẹlòmíì 10 million ẹlòmíì 7 million ẹlòmíì 20 million ẹlòmíì 30 million wọn ò wá dáwọ́ dúró dé ìdò ní báyìí náà ṣùgbọ́n àwọn àgbẹ̀ ó ti wá sú wọn ó ti sú àwọn àgbẹ̀ yẹn kódà àwa ẹsẹ̀ ń pariwo kó oúnjẹ wọn ni oúnjẹ ò tí ì wọ́n torí àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko òní lóko mọ́ ẹnìbọ̀dì ń sáàkì báyìí nìyí. kábíyèsí Ọlọ́run. ẹnìbọ̀dì ń sáàkì ni kò sẹ́ni ó lè kú. ìjọba àbílẹ̀ bo ni abúgágà kẹ̀kẹ́ wí. abúgágà ìjọba àbílẹ̀ ti sẹ́yìn ni
ṣùgbọ́n gbogbo sáyẹ̀dì ọ̀nà alùsẹ̀kẹ̀rẹ̀ igbó ológun kankan wọn náà látúlà alárabà wọn náà gbóńlá ní ààyè kankan mọ́ra wọn ń tọ́ ọba lónílẹ̀ gbogbo àwọn abúlé oko Ọ̀yọ́ ni àwọn eléyìí ṣùgbọ́n odò Ògùn lọ́la wọn láàrin àtìbálókà gọ́ọ̀mẹ̀ntì odò Ògùn lọ́la bẹ́ẹ̀ kó làwọn láàrin tí a fi pa àlà Ìṣẹ́yìn àtọ̀yọ́ ṣùgbọ́n gbogbo àdúgbò kò sẹ́ni ó bá dùn mọ́ àwọn àgbẹ̀ gidi tí wọ́n ń dàbò wò lé lóko mọ́ oko ti bọ́. ìjọba ìbílẹ̀ Àtìbà tí gbogbo wọn wà bẹ́ẹ̀ o jẹ́ fi tọ́làgà abẹ létí. gbogbo wọn la fi tó létí gbogbo sẹ́ni tí ó mọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ wọ́n ń gbèsè lọ náà ní iṣẹ́ òsì lò kankan. ẹ má sọ pé iṣẹ́ ọ̀lọ́ iṣẹ́ ń lọ náà ni. nígbà tó lè bá àwọn tí ń jiyàn bí ọ̀dáwọ́ lójoojúmọ́ náà wọ́n ń gbéyàn wọ́n ti tó gbẹ́lò mí ní ìjà àwọn báyìí bá ti sọ̀rọ̀ yìí iṣẹ́ lọ iṣẹ́ lọ ni. èmi ò kí mú fèkì tested and confirmed. ṣùgbọ́n tí ọ̀já wo ti gbà ní pé ẹnìkan kò ní lo ó ti tan rẹ́ẹ̀dì yẹn yẹn báyìí ìdíjọba ọba ṣe sí kí wọ́n ètè bá wa jára mọ́ ni ó ti dójú ẹ̀ yẹn yẹn gbogbo àwọn àgbẹ̀ ni wọ́n ṣe nídìí ní wọ́n àná àwa díẹ̀ wá láti wá ṣàlàyé fún ìjọba kí wọ́n gbà wá ó ti dójú ẹ̀ báyìí o tẹ̀gbẹ́ náà bá nìkan tan rẹ́ẹ̀dì ó ti dójú ẹ̀ yẹn yẹn ni kí wọ́n gbà wá o oúnjẹ ò tí ì wọ́n oúnjẹ ẹ̀sẹ̀ ń bọ̀ tí ó wọ́n tọ́ra àwọn àgbẹ̀ olè lóko wọ́n báyìí o wọ́n ń gbé àwọn àgbẹ̀ wọ́n ń gbowó ẹlòmíì talẹ́ ọ̀tọ̀ náà rẹ̀ gbogbo tẹ́lómíì ní irú bàbá tí ẹgbẹ́ tí ẹ gbá 32 million lọ́rẹ̀ yìí ò ní dáadáa tó ní wàhálà ìwọ́n wá tà lóyún ní kátàkátà dáadáa tó ní wọ́n tà gbogbo ẹ̀gẹ́ wẹ́rẹ́ rẹ̀ wọ́n tà mórí ebè ní gbogbo màá wọ́n tà báwo èèyàn tí wọ́n ń jẹ́ àwọn àgbẹ̀ míì tí wọ́n fẹ́ rà ní nígbà wọn òróró àmì ìtòyà lọ́wọ́ wọ́n fi rí owó bẹ́ẹ̀ 32 million wọ́n gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó sọ́lẹ̀ eléyìí oní ẹ̀fẹ́ ti dẹ́jú òní kankan báyìí ní ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n ti wá sí pàǹdọ̀ kan ni àwọn tí wọ́n ti gbé jẹ́ ti gbowó lọ́wọ́ wọn wà nínú òwe. ẹ má dàtọ̀ wọn ẹ má dàpọ̀ ẹni kankan. àwọn míì wá gbé jẹ́ líìsì inú òwe jẹ́ tó láwọn ó gbé wọ́n sì gbé wọn ní wọ́n sọ. rárá o wọ́n kọ ìwé sí ilé abúlé yìí. ẹni tí wọ́n gbé tí wọ́n gba 32 million lọ́rẹ̀. wọ́n sọ fún àwọn gbé. wọ́n bá sọ fún mi wípé gbogbo kọ́tà kọ́ọ̀bì ìwé yìí tí ó ti rí gbogbo tó kù táwọn ò gbé nù ó sì síbi tẹ̀lé sáwọ́. ẹ wá ní sùúrù àwọn tí wọ́n kọ̀wé o èdè wa ni wọ́n sọ àbí èdè tòmí. ẹ máa gbọ́ Yorùbá bẹ nù. sáwọn Fúlàní gbọ́ Yorùbá. Fúlàní bẹ nù wọn. ẹ má sọ pé Fúlàní bọ́lá ìbàdàn ti gbédè wọn. Fúlàní ni wọ́n gbé pọ̀. Fúlàní wọn. sẹ́ẹ̀rí nígbà tí nǹkan kan wà tí ò yẹ ènìyàn wa ẹ mọ̀ pé àìmọye Fúlàní tó gbọ́ Yorùbá ju ọmọ Yorùbá mi lọ àìmọye Fúlàní tó yẹ pé tó bá ń pòwe ẹ máa fọ́ kòwé tó yẹ pé èyí kò gbọ́ níjọ́ tí wọ́n ti bí yín Fúlàní ní àpòwé fún yín tẹ́ẹ̀tẹ́ ní gbọ́ tóònù Fúlàní lẹ́nu ẹ̀ Fúlàní dẹ̀ òun la ṣe ń sọ fún àwọn èèyàn wa ẹ má talẹ̀ fún Fúlàní mọ́ ẹ má gbà wọ́n sílé mọ́ ẹ lé wọn jìnnà síra yín èèyàn ń bá Fúlàní dòwò pọ̀ kó má kábàámọ̀ ayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ má sọ pé Fúlàní níta tí wọ́n bá ka 2 million lọ́rẹ̀ yìí nígbà wọn kì í tí wọ́n wá bà pẹ̀lú ìbọn tí wọ́n wá mú wọ́n ní mú aṣọ mẹ́ta lọ́tọ́wọ́. ṣé ń gbọ́. kó o sì mú fóònù ẹ lọ fóònù rẹ ló ti pè so gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní níbi tí wọ́n wà nínú ìsáàbù tí wọ́n wà ó ní àpáta kan bẹ́ẹ̀ nínú ìsáàbù ó ní sáfíìsì bẹ́ẹ̀ pé débi pé tí wọ́n bá sọ pé àwọn agbófinró ń bọ̀ ẹnìkan ń bọ̀ àwọn kan ti wà tí wọ́n pè wọ́n débi pé tí wọ́n bá ti gbé èèyàn dé báyìí wọ́n wá gbé bá wọn níbi àpáta àwọn eléwó tó lọ gbé àmì wà nínú rìsáàfù ní ìràwọ̀tẹ̀ yan ó súnmọ́ rìsáàfù pẹ́kípẹ́kí ibẹ̀ ni débi pé bàbá kan náà ń bẹ ní ìràwọ̀tẹ̀ yan olóko ńlá ni bàbá náà ẹ̀ẹ́mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá wá bàbá ní ìsinyìí ó ti sá lọ ọdún bẹ̀ ó ti kókó lé ọwọ́ adáko mẹ́rin. ọwọ́ adáko mẹ́rin ṣé ẹ̀yin náà lọ dáko mẹ́rin. àwa náà lọ dáko mẹ́rin lórí ìdílé ọ̀hún yìí. àwọn ìfẹ́ àyíbẹ̀ ní báyìí ní ìjọba Ọ̀yọ́ gan lè lókun mọ́ àwọn ìjọba ìṣẹ́ lè lókun mọ́ wáyé. a fẹ́ wa ẹ̀gẹ́ kan tá a fẹ́ di alọ́kọ̀ lọ wà ibi wọ́n ti ń wa ẹ̀gẹ́ lọ́wọ́ ibẹ̀ ni ọdẹ kan ti wá sọ fún wa pé àwọn ẹrú kú o wọ́n bẹ̀ ní odò ńbẹ̀ wọ́n ń mú mi o àtọ́kọ̀ àtẹ̀gẹ́ àfi ilẹ̀ bẹ̀ ni. ní àwọn Fúlàní. ibi tọ́rọ ètò ààbò yìí wá dé ọwọ́ àgbọ̀gbọ́n ọ̀sẹ́ni ó fẹ́ fojú hàn ọ̀sẹ́ni ó fẹ́ fara hàn tẹ́lá gbẹ̀gbẹ̀sẹ̀ kan nísìn wọn ò ti gbọ́ ọmọ ìgbọ́n ẹnìkan bẹ láti Ìlọrin ilẹ̀ tí wọ́n ní ní ẹ̀gbẹ́ ìsáàfù tí wọ́n ṣe kà àwọn wá ní sáńbọ́ọ̀dù tí wọ́n kọ. ṣé yìí náà gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ
torí ta bá ń sọ ta bá ń pariwo ẹ máa sọ pé fake news ni irọ́ là ń pa ìròyìn ẹlẹ́jẹ̀ ni ṣé eléyìí tí mò ń play sí ṣé òun mi lẹ̀ ń gbọ́ ń bẹ̀ ṣé òun mi lẹ̀ ń gbọ́ àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ni wọ́n fẹnu ara wọn sọ Ọ̀yọ́ state yìí. fóònù nọ́mbà wọn sí fóònù nọ́mbà ni wọ́n wà ń pè pé àwọn bọ̀ àbáwọ̀ náà o níbo tí wọ́n á sá lọ bàtọ́ wá fẹ́ wá òun á mú bí àwọn àmọ̀tẹ́kùn mélòó kan pé fóun wọ́n wá lọ pé àwọn ikọ̀ ọmọ àmọ̀tẹ́kùn kí o kò síbi tó lè sáwọ̀ o àwọn oògùn ọ bẹ́ẹ̀ bá sì rí nọ́mbà kankan bẹ́ẹ̀ bá fún wa pé wọ́n tíráàkì ẹ̀ owó tá a ti nọ́mbà ṣe wà yìí èèyàn mélòó dáa máa dáa kọ àìmọye orí ètò rédíò kọ̀ọ̀kan náà àbá tó gbọ́ àtúnpè àní gọ́mìnkó àní sunko mọ́ báyìí. ẹ̀dà èyí tẹ́ sọ àwọn onílàákà ẹ̀ wọ́n ti ń gbọ́ ẹ̀dá sọ ní pápápá ògbọ́nlé olóòtú ẹ̀ máa àní kọ́jọba ní tí ó ṣe ṣùgbọ́n nǹkan kan bẹ tí wọ́n bá lè ṣe fún wa àkọ́kọ́ àti ìjọba Ṣèyí Mákindé ọlọ́mọba ò ní jẹ́ ọ̀rẹ́ wọn torí bàbá yẹn dáa wọ́n sì ń gbìyànjú ìjọba Ṣèyí Mákindé wọ́n bá wa ṣe àtìkò lásìkò tí wọ́n wà yìí tẹ̀gbẹ́jọba tó lọ wọ́n sọ̀rọ̀ nípa báwọn àmọ̀tẹ́kùn ṣe máa lo èròjà tó lágbára wọ́n tètè gbé ìgbésẹ̀ ní èsì ìkànnì tẹ́wárà wà àgbẹ̀ gan wọ́n yá máa gbà mọ́ ìbọn ní agbélọ́wọ́ lẹ́yìn ìbọn kò sí nǹkan èmi gbé mọ́ lọ ìwọ gbé mọ́ lọ ìjà ti parí àlejò méjì ọ̀bọ̀n náà. ṣùgbọ́n ẹni ọdẹ tó wá báyìí ẹ bá tún wo bí ó lé àwọn agbófinró ìbọn pẹrẹpẹrẹ lásán tí a bá tún bá lọ́wọ́ wa àdáràn ẹ pé ìjọba bí ẹ̀gbọ́n gan ni ẹ fà wá lé wọn lọ́pẹ́ ẹsẹ̀ wọn bá ti wù yí. kíjọba òkè bàbá Tinubu ọlọ́run níjọ́ rẹ̀ wọ́n ẹ̀gbọ́n náà kí ni agbára ìjọba ọ̀ka ṣe máa ní wọ́n pè ní amúnimóògùn. wọ́n fi ẹlikọ́pítà àti àwọn ọmọ ogun tí wọ́n ń sun báràkì tí wọ́n sun báráàkì. kọjọba ń ṣe wọn. àkọ́mọ̀ à ń béèrè ìrànlọ́wọ́ ni wọ́n dákun wọ́n jẹ́ nítorí ọmọ òfòlù bẹ́ẹ̀. ẹ wo ní sùn ẹ wò lè dà kọ́ wọn láàrin wọn ní kílẹ̀ sọ sí. bàbá ẹgbẹ́ àfikún sẹ́kọ̀tì méjì náà àwọn kan ní àwọn kẹ́lẹ́ yẹn pé ẹlikópítà wọn fi ń gbé oúnjẹ wá fún wọn nínú dájú tí wọ́n wá àwọn tí wọ́n rí ẹlikópítà tó yàn múlẹ̀ nìjẹ́ tó fún wọn. irọ́ ni o. ẹni á fi gbé oúnjẹ wá fún ẹlikópítà wọn fi ń gbé oúnjẹ wá fún wọn nínú rìsáàfù. bàbá yẹ dúró bí tẹ dé yẹn sá ẹ mélòó ni àwa tajẹ́ mídíà tí a ti gbé fídíò ẹlikópítà síta ta ló fún ẹlikópítà yẹn ní air pass níbo ló ti fò níbo ló láǹdì sí. These are things Nigerian police, Nigerian DSS, Nigerian army that they need to work towards. Aviation minister báwo lẹ ẹlikópítà ṣe ń fò tó ń bà tó lọ gbóúnjẹ fún àwọn afẹ̀míṣòfò a tún lọ kó iṣẹ́ fún wọn a sọ fún yín tí Nàìjíríà ò bá tí pín kò lè sí ìsinmi fún ọmọ Yorùbá o kò lè sí ìsinmi ṣẹ́yìn ìyọ̀wá náà ti wá rí nísìn wípé ká pín ní the best thing kò sí nǹkan tí a lè ṣe láyé ìtàbà tí pín nǹkan tó ṣẹlẹ̀ yìí ò lè stop. tí a fi ń gbé oúnjẹ wá fún wọn lórí pé tí ẹlikópítà bá bà báyìí ó lè dúró bí ìyẹn rí kí wọ́n nínú rìsáàbù ló ṣe èyí níràwọ̀ tẹ́ rìsáàbù yìí lábúgágá olóòtú ẹgbẹ́ mi kan kún fún yín àwọn èèyàn táwọn yìí àwọn ajínigbé agbébẹ̀ wọ́n wá sí àpà lójú ọ̀sán wọ́n wá sábà wọ́n wá pè gbogbo ara àbájọ ẹsẹ̀ rí ẹ̀yìn àgbẹ̀wẹ́wẹ́wẹ́ yìí o níbùdó olókè ẹ̀yìn àgbẹ̀wẹ́wẹ́wẹ́ yìí o ti yín ọ̀dà o ṣùgbọ́n àti alóko ńláńlá ọ̀nà abẹ́ máa dígbé o onímọ̀ kò ní bàlẹ̀ ẹ̀dọ́ dáná oúnjẹ káwọn jẹ tí ọ̀sẹ́ ni tó lè fọ̀n pẹ̀lú ìbọn tí wọ́n gbé ọ̀tá kọ́ra báyìí. wọ́n á dáná oúnjẹ fún un àmàlà bí. búrẹ́dì wọn tẹ̀ fẹ́ dáná oúnjẹ fún un àwọn náà wá wò pé wọ́n má pọ̀ iṣẹ́ àwọn ọmọ ìwọ lọ́ra búrẹ́dì à búrẹ́dì ni wọ́n ara ti ẹ̀ jẹ lọ́sàn-án gan báyìí ni wọ́n ń ṣé ó sojú ẹ̀ yìí. ó sojú wa ibẹ̀ làwọn ń gbé ní adúgádà ó ti tó ìràwọ̀ tẹ̀ ìgbòlódé ibẹ̀ là ń gbé ojú ẹ̀yìn náà rẹ̀ wọ́n ní. olóòtú kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ ṣe ìwé ìdí ẹ̀fọ́ ọ̀rẹ́ wà ẹ̀fọ́ kankan ló wà. ṣe ń gbọ́
wọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè máa ṣẹlẹ̀ nílùú tó lọ́ba tó níjó yìí ó bí pé wọ́n ti ṣe openly ó ti wà openly gan-an ni wọ́n àtàkì àwọn èèyàn ó ti tó fi dé lẹ́nu wípé wọ́n ní wọ́n ṣùtẹ̀ nìkan wọ́n fọ́ níbọn lẹ́sẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ and then ẹ jẹ́ ká sọ kínní kan Yorùbá ni wà aláṣà àti lágbára bẹ́ẹ̀ni tí àwọn agbára yìí súnmọ́ ni. wọ́n ṣe ń bí nìyẹn. mo rò pé ó ti dé stage tó jẹ́ pé agbọ́ngbà kan wá ní tó bá ti mú wọn tó bá report wọ́n sọ pé wọ́n mú wọn wá sí kìnní kan ọgbọ́n wọn lọ sábùjá ni ṣé pírẹsidẹ́ǹtì tó tún wà bẹ́ẹ̀ nísìnyí ó wòran ni. mo rò pé àwa gan-an àgùkù ó yẹ ká wà nǹkan ṣe sí. tó dé ẹ̀sán ṣe ó yẹ ká kí àwọn tó tiẹ̀ láyà. sẹ́yìn náà ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ọmọ Yorùbá ìjọ ò la fẹ́ ṣe gbogbo ilé ìdá once again fẹ́yìn tẹ́ bá wù mí fúngbà àkọ́kọ́ orúkọ mi ni Williams Olúwatósìn ọmọ Òbíbí aka Mass Gloria for the good leaders aka Mass Burial for the bad leaders aka Alogun Mashika. Ẹ má gbàgbé mo sọ fẹ́ ìyọ́ wa pé mo fẹ́ ra àwọn tools irú bí àná yẹn nísìn ó jẹ èmi gẹ́gẹ́ bí mídíà kí n lọ́ọ̀ṣì drone kámẹ́rà kí a fi sọ̀ọ́bẹ̀ gbogbo ibi tí wọ́n ní wọ́n gbà yẹn ń tà lè ṣe ni èmi tí mo ní kẹ́ ra drone fún mi mo mọ tí mo fẹ́ lò fún. Ẹ má gbàgbé àti support mi gbogbo nǹkan tá a nídìí sìn fún small studio tá a náà fẹ́ ṣe about 5 to 6 million ọmọ Yorùbá kan lè fún mi a fẹ́ ra standard generator ìsìn báyìí ta ti ráwọn kan tó ní ká má ra generator mọ̀ sólà ní kára kẹ́lẹ̀ mọ̀ kí mo máa ń ka comment nínú ṣọ́àmì ẹnìkan comment ẹ̀ síbẹ̀ bóyá generator la máa padà ra ọ bí a solar panel ní àmọ́ a fẹ́ ra mixer a fẹ́ ra camera a fẹ́ ra fóònù bí iPhone 15 àbí iPhone 14 torí iṣẹ́ tá à ń ṣe kó ní di camera to standard tàbí tá a bá rí ẹni tọ́lọ́ bùkù fún tó fẹ́ fún wa ní fóònù tó wà powerful tí camera make sense it's fine. I need the microphone professional mic desktop mixer generator standard air condition tá a máa tutù gbogbo iṣẹ́ tá a lò tí ò ní jẹ́ kó lè dè bàjẹ́ standard tripod a lot of things la need àtàwọn nǹkan mi ti mi ìrántí ẹ support wa owó ìkówó téèyàn kan lè fún mi nílẹ̀ Yorùbá ni fẹ́yìn tó bá fẹ́ support wa ẹ support mi sórí account number yìí 02141687040 02141687040 GT Bank Zanu Williams Olúwatósìn ẹ̀yin tó lọ́ bá dẹ̀ bùkún fún kẹ fún wa ní super sticker super chat àwọn information tá à ń gádà ìbò yìí sí àwa náà kọ́ lọ́hùn ni ẹ túbọ̀ bí màá bá wa share fídíò yìí ohun tó dáa jù níbi tá a bá ti ju fídíò lẹ̀ báyìí tó jẹ́ mostly tó jẹ́ kókó information báyìí ẹ máa bá wa pín káàkiri gbogbo gúrùpù tẹ bá wà Facebook ní o WhatsApp group ní o anywhere tẹ bá wà kẹ bá wa dá sí odò àgbéwà kó lè gbé ọ̀dàlẹ̀ Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú.